Pápàpá ni n ó ṣe kínní yìí. Mo kí yín ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa. Ọmọọba Olúfẹ́mi Ọ̀rọ̀fẹ́mi lórúkọ mi. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní í ṣe pẹ̀lú olóyè Sunday Igboho Òòṣà, olóyè Sunday Adéyẹmọ, bàbá Dámilọ́lá Igboho Òòṣà. Mo kí yín o, mo sì kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn. Òdúlólóyè Sunday Igboho wọn ò kì í ṣàìmọ̀ fún lóko. Ẹni ó bá pòun ò gbókọ olóyè Sunday Igboho lórílẹ̀‐èdè Nàìjíríà, bóyá ó ń tọ̀hún abẹ́ ilẹ̀ ní ń gbé ní orílẹ̀‐èdè Nàìjíríà, bóyá kò sí lórí òkè èèpẹ̀ lórílẹ̀‐èdè tá a wà yìí. Àmọ́ Yorùbá sọ wípé ẹjọ́ kì í jẹ́ tẹni ká má mọ̀ ọ́ dá. A sì ní sọ torí wípé egbò jẹ́ egbò ilé ká máa wá fi dá oúnjẹ kọjá. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ dá lé lórí ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho Òòṣà tí wọ́n sọ láìpẹ́ yìí lórí ọ̀rọ̀ òṣèlú. Gbólóhùn tí wọ́n sọ wípé ẹni tí ọmọ Yorùbá tí ò bá sọ́pọ́ọ̀tì President Bola Ahmed Tinubu fún ètò ìdìbò 2027 pé ẹni tí wọ́n bá bí dáa. Gbólóhùn yẹn fẹ́ dàbí gbólóhùn ìdúnkookò mọ́ni pé ẹni tí wọ́n bá bí dáa kó lọ gbé Òbí kan wálẹ̀ Yorùbá kó pé òun fẹ́ campaign fún, àbí kó lọ gbé Àtíkù kan wá ilẹ̀ Yorùbá kó pé òun fẹ́ campaign fún. Àkọ́kọ́ ná, orílẹ̀-èdè Nàìjíríà òun la wà yìí. Orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe ti Yorùbá nìkan, kì í ṣe ti Haúsá nìkan, kì í ṣe ti Ìgbò nìkan. Gbogbo ohun tí ń jẹ́ ọmọ Nàìjíríà ló ní ẹ̀tọ́ sí opinion rẹ̀, ló ní ẹ̀tọ́ láti decide candidate tó bá wù gẹ́gẹ́ bí presidential candidate. Gbogbo ohun tí ń jẹ́ ọmọ Nàìjíríà ló lẹ́tọ̀ọ́ láti choose candidate tó wù láti campaign fún àbí láti dìbò fún. Constitutional right oníkálùkù ni gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà. Gbólóhùn tí olóyè Sunday Igboho pè yìí, ọjọ́ mọ́ gbólóhùn ìdúnkookò mọ́ ni, à ń ṣẹ̀rù bara ẹni. Ó yé wa pé ó ṣeé ṣe kó jẹ́ wípé gẹ́gẹ́ bí àdéhùn tẹ́ ẹ ṣe pẹ̀lú ààrẹ àbí àwọn tí wọ́n lọ bá yín bẹ ààrẹ kó tó di wípé ẹ gba ìtúsílẹ̀ kí wọ́n ó tó gbé wanted kúrò lórí orí yín. Ó ṣeé ṣe kó jẹ́ wípé ara àdéhùn tẹ́ ẹ ṣe, àdéhùn tẹ́ ẹ tọwọ́ bọ̀wé ẹ̀ ni pé àti iwájú àtẹ̀yìn àti inú àtìta yín, ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ máa fi sọ́pọ́ọ̀tì fún sáà ẹlẹ́ẹ̀kejì ní 2027. Kò sí ohun tó burú ńbẹ̀. Oníkálùkù ló lẹ́tọ̀ọ́ sí decision ẹ̀ láti make. Àmọ́ ètò ìdìbò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe ààrẹ ilẹ̀ Yorùbá, kì í ṣe ààrẹ ilẹ̀ Haúsá, kì í ṣe ààrẹ ilẹ̀ Ìgbò. Ohun tí ń jẹ́ ààrẹ lórílẹ̀-èdè, gbogbo ọmọ orílẹ̀-èdè yẹn ni wọ́n jọ ní. Ẹ jẹ́ n sọ kinní kan fún yín kó clear sí gbogbo wa. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kì í ṣe ààrẹ ilẹ̀ Yorùbá o, ààrẹ ilẹ̀ Nàìjíríà ni. A gbà pé tẹnitẹni èkísà ń ta tàn. Gẹ́gẹ́ bẹ́yìn àgbàlagbà ṣe wípé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Àmọ́ tòun ti bẹ́ẹ̀, ẹnikẹ́ni ò lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti máa dúnkookò mẹ́nikẹ́ni pé tí wọ́n bá bí yín dáa, ẹ lọ gbé Àtíkù kan wá sílẹ̀ Yorùbá kẹ́ lẹ́ ń campaign fún. Ẹ lọ gbé Òbí kan wá ilẹ̀ Yorùbá kẹ́ sọ pé ń campaign fún. Ẹ má sọ ètò ìdìbò dógún. Ẹ má sọ ètò ìdìbò dógún. Ẹ má máa pe àwọn gbólóhùn tí ó máa dá wàhálà lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Irú àwọn gbólóhùn báyìí, ìjà ẹlẹ́yàmẹyà ní mọ́ dálẹ̀. Bí ẹni máa pààlà fún ara ẹni. Wọ́n ní adìẹ kì í wọn lẹ̀ fádìẹ jẹ, là ń gbọ́, òwe Yorùbá ni. Opinion tiyín, choice tiyín, decision tiyín, àtàwọn èèyàn tí wọ́n bá gbà fún yín tí wọ́n tẹ̀lé yín, decision tiyín pé
ibi báyìí ni ẹni báyìí ni mo fẹ́ tẹ̀lé o, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni mo fẹ́ tẹ̀lé o, fine. Ìyẹn ò túmọ̀ sí wípé àwọn ọmọ Yorùbá yòókù náà wọn ò ní ẹ̀tọ́ sí decision tiwọn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ká máa wá fọ́ọ̀sì múra ẹni tipátipá pé dandan. Election kì í ṣogun, ètò ìdìbò kì í ṣogun. It's a game of numbers. Ẹni tó bá fìfẹ́ pèrò síra ẹ̀ lẹ́yìn làwọn èrò máa tẹ̀lé. Wọ́n ní a mọ̀ ṣẹ́jú sérò torí àwọn èrò mọ ibi tí wọ́n ń lọ. Tá a bá wá fẹ́ tí kọ̀ǹdọ́tọ̀ tó bá fẹ́ káwọn èrò ó kọjú sọ́dọ̀ tòun, òun ní ọmọ manners tó máa fi pè wọ́n. Kì í ṣe ká máa dúnkòokò mọ́ra ẹni. Ó dá olóyè Sunday Igboho nígbà tẹ́ ní tí wọ́n bá bí ọmọ Yorùbá kan dá kó sọ pé òun gbé Àtíkù kan wálẹ̀ Yorùbá, òun wá campaign fún. Kó sọ pé òun gbé Òbí kan wálẹ̀ Yorùbá, òun wá campaign fún. Ó dáa, ṣé ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ṣé ìbò ilẹ̀ Yorùbá nìkan lè sọ wọ́n di ààrẹ fún sáà ẹlẹ́ẹ̀kejì? Ṣé Yorùbá nìkan lè dá dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n wọlé sáà ẹlẹ́ẹ̀kejì? Àbí Yorùbá nìkan ní sọ́pọ́ọ̀tì ààrẹ Bọ́lá Ahmed Tinubu? Ó dà ní ọdún 2023 nígbà tẹ́yìn ò sọ́pọ́ọ̀tì wọn, tẹ́ ẹ wà ní restriction. Kì í ṣe Yorùbá nìkan ló sọ́pọ́ọ̀tì wọn. Àìmọye àwọn prominent personalities, àwọn political influencers ní north, ní east, tí wọ́n sọ́pọ́ọ̀tì ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n fi wọlé ìdìbò ààrẹ lọ́dún 2023. Ó dáa, báyìí bá a ti ń sọ̀rọ̀ yìí náà, àwọn kan ń bẹ lápá ọ̀dọ̀ àwọn ilẹ̀ Yíbò tó yẹ pé wọ́n lè para wọn nítorí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àwọn kan ń bẹ lápá ọ̀dọ̀ àwọn Haúsá ní north tí wọ́n nífọ̀n tí wọ́n lè kanná bíi tiyín náà, tó yẹ pé ọ̀rọ̀ táwọn náà bá sọ, gbólóhùn táwọn náà bá wí, ọ̀pọ̀ èrò ibi tán bá kọjú sí, ọ̀pọ̀ èrò ló máa tẹ̀lé wọn. Tó yẹ pé wọ́n lè fẹ̀mí wọn lẹ̀ torí kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lè wọlé fún sáà ẹlẹ́ẹ̀kejì. Nígbà tẹ́yìn wá ń dúnkookò máwọn èèyàn ti yín pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu nìkan ni wọ́n gbọ́dọ̀ sọ́pọ́ọ̀tì o. Bí àwọn ẹ̀yà yòókù lápá ọ̀dọ̀ tàwọn Haúsá, àwọn ẹ̀yà yòókù lápá ọ̀dọ̀ tàwọn Yíbò, táwọn náà bá sọ wípé káwọn náà wá dúró lé àwọn ọmọ wọn lọ́rùn pé èyí tí wọ́n bá bí dá nínú yín kó gbé Bọ́lá Ahmed Tinubu kan wá sí east kó sọ pé òun campaign fún. Àbí káwọn tàwùsá náà pé èyí tí wọ́n bá bí dá nínú yín kó gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kan wá sílẹ̀ Haúsá kó sọ pé òun campaign fún. Bó ni ó ṣe rí lára yín? Gbólóhùn tẹ́ ń pè yí gangan, ẹni tẹ́ ẹ lẹ́ ń tẹ̀lé, ẹ lè fi ba nǹkan jẹ́ fún. Torí ẹ ti ń pààlà sí, ẹ ti fẹ́ mọ́ dá ọ̀fọ́n yín, ó dàbí ká sọ wípé ọ̀fọ́n ń tọ̀ sí gbẹ̀gìrì, ó ń sọ fẹ́lẹ́kọ̀ọ́ pé kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ ńlẹ̀, pé ẹ fẹ́ mọ́ pààlà sí pé ibi tá àlá ti ń dèrè o. Ètò ìdìbò olóyè Sunday Igboho, gbogbo ẹ̀yin èèyàn tí ẹ bá súnmọ́ olóyè Sunday Igboho, ìmọ̀ràn ni o, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kí fídíò yìí kó dọ́dọ̀ wọn, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kó dọ́dọ̀ wọn, àmọ̀ràn ni. Ẹ ti ń pààlà sí báwọn tí ò sì dáa, tí ò sunwọ̀n rárá. Gbogbo èyí tẹ́ ń ṣe yìí ó lè dọ́tẹ̀ẹ́lẹ̀, ó lè ba nǹkan jẹ́ fẹ́ni tẹ́ ń tẹ̀lé gan, ó lè da nǹkan rú. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á ṣe jẹ́jẹ́ o. Ọ̀rọ̀ ìdìbò kì í ṣe ogun pé à ń fún Fúlàní ní 7 days ultimatum o. Ọ̀rọ̀ ìdìbò ni, constitution ni. Ẹ ṣé, Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa o. Nàìjíríà ò ní bàjẹ́ o, yóò dára fún wa. Ẹ ṣeun.